ìwọ ni ìyàn tó péye fún. Báwo la bá ti fẹ́ ọ tó oníbó rẹ? Ọlọ́run ọ̀hún ládàáni sí mọ́ gbòógbòbí lọ́wọ́ ẹni. Ọba tó lè mí inú. Bó bá gbà á kò sẹ́ni lè pè é lẹ́jọ́ rárá. Òun ló lá ọpẹ́ ní tòní o. Lórí ọmọ Táyọ̀ Òjó ọmọ Adéníyì tí ṣọjọ́ ìbí ní tòní. Ẹnu ọpẹ́ rẹ̀ ò wá nìkan lórúkọ Ọlọ́run ọba. Òjó kúrè alága adágún mo ní àwọn ọgbọ́n bí mo ti ń wí o. Òjó àfakọ òkúta aṣọdẹ rí. Òjó jà lọ́jà ó délé kọyan. Ará ilé ò mọ̀ pé Òjó jà lọ́jà. Ará ọjà ò mọ̀ pé Òjó délé kọyan rárá. Òjó ò sí nílé ọmọdé ìyá dàgbà. Nílé ọmọdé ìyá dàgbà. Bí bá bẹ́ẹ̀ nílé yóò sì pààyà ẹ̀ jẹ. Àbọ̀ ọmọ gbé Òjó làbàdì ìyẹsà àbá lórí ẹyin. Mo ní ọmọ fi gègé lọ́rọ̀ ẹnu mi olóríire tó lò ní. Èdùà àlóyàn ọbẹ̀ tó ṣe ọlẹ́ ní iyì tó ṣe ọlẹ́ ní ire. Èmi ọ̀ṣàdédé wá o ọmọ Táyọ̀. Àyà rẹ̀ ló gbá mi láago. Òdòdó ẹlẹ́rìn dòdò tí kò dòre mí dòdò mi rè lọ́kàn àyà rẹ̀ òun ló bẹ́ẹ̀ mi lọ́wọ́ ẹ̀. Ó ní wàá mọ̀ ṣe kí àyà bí ẹni ò láyé aláyé ọjọ́ sí. Ó ní wàá mọ̀ tọ́jú ọmọ bí ẹni àfijóyè bàbá èwe ni. Àbọ̀ ọ̀hún pé àyà rẹ̀ ló ní kí ọbẹ̀ ológun ẹrú. Ó ní kí ọbẹ̀ oníwọ̀fà ọgbọ̀n. Ó nítorí bọ́ ti dára nílé ìlú túbú yìí láwùjọ. Ọmọ Táyọ̀ aṣọ ìrẹ́ ọ̀wá nípa àyà lórúkọ Ọlọ́run ọba. Ó sì yá kí n bá ọ délé o. Ó yá kẹ́rẹ̀ láwọn bàbá rẹ̀. Àbọ̀ ọ̀rọ̀ pé èmi máa ń lé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin làkúrẹ́ olóyè mẹ́kùn. Àbọ̀ ọ̀rọ̀ pé àkúrẹ́ olóyè mẹ́kùn ni wọ́n kò kì í láwọn bàbá rẹ̀. Ọmọkùnrin àkúrẹ́ tó kó ibọ̀ ọmọ agada péri. Obìnrin àkúrẹ́ tó do ibọ̀ ọmọ òsibí ló pẹ́ fún. Àbọ̀ ọmọ pé ayé ìṣàkúrẹ́ kẹ́ ọmọ mọ̀ lálá. Kẹ́ ọmọ mọ̀ lálá àlá tèmi nínú ọ̀kẹ́ èyé mi. Àkúrẹ́ lómi méjì hàn péjèjì lálá. Àlá àtúléwà ire àbí àlá tó kó. Àlá ṣe bẹ́ẹ̀ ó dó omi ọmọ. Àṣeyí ṣàwọ́dún o. Ọmọ Táyọ̀ ọmọ Adéníyì. Àṣàwọ́dún ṣọ́ ọ̀pọ̀lọpọ̀. Torí ọdọọdún ìlà àárọ̀yẹ ọdọọdún ìlà àárọ̀ òru àṣẹ Ọlọ́run Olódùmarè ni. Gbogbo ọjọ́ ayé rẹ̀ ire lọ́mọ òfin rí. Orí ire lójú owó rí nínú ayé mi. Ó ṣèfẹ́ Ọlọ́run dálẹ́ o. Ayẹnilẹ́sẹ̀ wà níyẹ̀ ọlẹ́sẹ̀ lórúkọ Ọlọ́run ọba. Ọ̀dàgbàdógbò ọ̀fọ̀ ọwọ́ pawú wá sí ìtúfẹ́ èrìgì jòbí. Kò wá sí bọ́ sí pẹ́ láyé tó. Ọ̀hún wa nípa ìsàn ló gbà lórúkọ Jésù Kristi ọba.